Focus on down. Listen to me. As I was saying, charity begin at home. Ilé láti kẹ́sọ̀ ròde ọmọ tí ò dálé wà kí rìnrìn àjò. Oníṣẹ́ ẹlẹ́kọ̀ọ́ balẹ̀ ẹ̀fọ́ mi, àtàwọn àpárá ọ̀gbìn báyìí báyìí. Oníbòjì ọ̀dà, ìlú níbi òfìṣẹ́ ìlú ẹ̀. Òbàdàn ẹ̀wọ̀ orí àjẹsì, àgbà, olófìṣẹ́ ẹ̀rọ, olófìṣẹ́ ẹ̀rọ, lọ́kùnrin lóko, níjọba lóko, ìwé ìfọ́nà, níjọba ìfọ́nà, síbi ìtọ́sọ̀. Nígbẹ́jọ́ ṣàlàfùmọ̀, ọmọ aráyé, wọ́n gbẹ́jọ́ ṣàdúrẹ́, ìbẹ̀rùṣẹ́ gbọ́dọ̀ lórí àwọn tó sì lẹ́nu. Ẹ báyìí. Olóko ayọ̀ ṣẹ̀ṣẹ̀ lóní o, olóko ayọ̀ ṣẹ̀ṣẹ̀. Olóko ayọ̀ ṣẹ̀ṣẹ̀ lóní o, olóko ayọ̀ ṣẹ̀ṣẹ̀. Èwo kì í ṣà.
níjà gbogbo kó má bọ̀ lẹ́yìn mo fẹ́ kó mú wá jẹ bàbá rẹ tó bá ti bàbá náà lóbi náà tó bá ti kó bá boru lóbi òru mo fẹ́ kó mú wá jẹ bàbá rẹ torí wípé ẹfún ọmọdé ètìjọ́ mòye wọ́n ní àwọn ìjàlákì lọ́gbẹ́ ìjọ tó bá jàlákì lọ́gbẹ́ ojú àtàwọn ya mi ẹlẹ́yẹ akíndé balógun ìjọ tó bá dà balógun ojú àtàwọn ya mi ẹ̀jẹ̀ akíndé balógun lórí wípé mọ̀lẹ́dúgbọ́tò lórí bẹ́ẹ̀ ni yóò máa pè é àmà fẹ́ràn ìjọ dájọ́ náà ní o àmà fẹ́ràn ìjọ àmà fẹ́ràn ìjọ dájọ́ náà ní o àmà fẹ́ràn ìjọ ẹ̀yìn ìyá ayé. Ẹ̀dùn tó gbé nílé yẹn kó mi mọ́. Òòṣà tó gbé nílé aago mi pè. Ìjẹ́lẹ́gbè ẹni dégùn gbè kó lọ́jọ́ ògbà ìjẹ́jẹ́. Àwọn ìṣe ti wà wá ní ìkan ni àwọn la ní ìkáyé ní elédùn. Ẹ fi gbé o. Ajankóòdù bẹ̀. Ẹ̀rọ ọjà kì í lóyún àjò. Ìjẹ́lẹ́gbè ọmọ àgbẹ̀gbẹ̀ òmìnira ìdúgbò òkú abẹ. Wọ́n fọ ọ̀rọ̀ lọ́pàá ọkàn lágbájá ní ìṣàwọn lórí ẹ̀yìn. Lágbájá ní ìṣàwọn olùkúlẹ̀ àkìlálá ó lọ sóde ìdáná ó lọ sóde ìlú sẹ́yìn. Àtẹ̀rẹ̀ lọ lówó òjò ẹ̀yẹ tó nu wọn bá gùn sí odò olúgẹ̀rẹ̀rẹ̀. Dúró náà egún yìí dúró náà. Lábò àwọn ọgbẹ́ lọ́pàá sí máa ná jẹ́ o. Ẹ má gbọ́dọ̀ yẹ kó wà ní ìrẹ̀ta lọ́wọ́. Ẹ má lọ wẹ́wẹ́ ẹ̀ máa lọ wẹ́ ẹ̀ bọ̀. Lórí àwọn bọ́ sí ìlànà máa gbé. Ẹ jẹ́ kí ìyàwó borí ọdẹ. Ìyí kò. Àwọn ni ó. Má ṣe rẹ́lẹ̀ ní wọ́n lọ tẹ̀sí gbàgede náírà òkú. Ọbẹ̀ yìí ọmọ tí a bí lọ jẹ́ tí ó lè ṣe yẹ o. Ọlọ́jẹ̀ tí bá bí lọ jẹ́ ìbájọ́ mi. Má gbé ìyá ẹ̀dá máa tọmọ òun níjà kára ni. Oníbàmù bàbá oníkálukú ti rí bàbá bẹ́ẹ̀. Ìfẹ́ nípa tó mìíràn. Ìfẹ́ nípa mi ilé tí mo lè. Èdè mi ìdè ní àgbẹ̀ mo ní ìdálá mi. Ẹ̀rù ọba mi mo kéwù mo làlújá. Ọ̀rùn wá dúró náà. Bó bá dùn ní ìṣúró-ṣúró. Ọwọ́ àtàkù àpọ̀ ọ̀dùntọ́ mẹ́rin wò lọ. Ìjẹ̀lẹ̀ àgbẹ̀ àwọn àgbẹ̀bọ̀. Má ṣe mi mọ́lẹ̀ wo ṣèṣù abẹ́. Mo rò bó lọ sàbújà tuntun ni. Iṣu abẹ́ igi la ṣe mọ́lẹ̀. Wàrí lọ́wọ́ yẹ pé. Ọmọ owó yẹlé o. Mo wá yàjúbà rẹ o. Àlàmú ògún yẹmí mo wá. Lílá fa mọ̀ọ́mọ̀ lédógó lọ́wọ́. Àbọ̀dá dóńgó pẹ̀lẹ́ o. Dáhùn tó dá. Ẹ̀yin ìtẹ̀ tó tẹ̀ lọ́jẹ̀. Ẹ̀dẹ̀rí ọlọ́pàá mọ́yánlá. Lẹ́bọ̀ àsìkò náà tó ìyá ẹ̀sùn náà fẹ́ pèrún afẹ́wọlé tó fẹ́ ṣe làdáni ní mọ́ṣáláṣí. Ọlọ́pàá mọ́yánlá. Mo wá yàjúbà rẹ. Agbẹ́rì jíni. Ẹ̀yin mọ́dé wọ̀nyí.
mo bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ wa. láàrin abákì mọ́lù akọrin. kílẹ̀ yìí wá láti dàgbà eégún àti ìlú tó wá dàgbà. múdà sí ni balùwẹ̀. aráyè náà máa bínú. ẹ̀gbọ́n ọ̀tá kì í gbọ́n tá a dínú. aráyè má máa bínú. ẹ̀gbọ́n àràbà lọ́kọ̀. aráyè má máa bínú. àgbàdo wọn ní bínú kọ́ fẹ́ kó así jẹyán. aráyè má máa bínú. ọmọdé bàbá bínú kọ́ fẹ́ aráyè má máa bínú. lórí àwọn lọ sí mi lẹ́nu ẹ máa pé mo fẹ́ rajo ìjẹ ní àgbẹ̀ lẹ́ni o mo fẹ́ rajo lẹ́ni o mo fẹ́ rajo yáyé ẹ má má bínú ni mo fẹ́ rajo.
wà lọ bí. Ojú àkùrẹ́ ó náwó egun mi gan o. Gàbí ló bẹ̀ sùn alẹ́ bí o. Ó náwó torí pé ní àmà ẹni. Iná ní tó wú ẹ o. Òṣèré àmàrínà, àmàrínà, àríjà, àrímu, pẹ̀lú gbogbo ojú, ojú ọ̀rọ̀ ẹsẹ̀. Ìmọ̀kílẹ̀ yóò ní kẹ́ ẹ́. Ìmọ̀kílẹ̀ yóò ní kẹ́ ẹ́. Lọ́dún lọ́wọ́ lọ́dún lọ́wọ́ lọ́dún lọ́dún. Lọ́dún lọ́dún ni wọ́n ní ẹ o. Ayé ọmọ lọ́wọ́. Ayé ọmọ lọ́wọ́. Ṣé ló ṣe é ṣọ́ o? Ẹ ṣe lọ́dún yìí o. Ẹ ṣe mí. Ẹ bá mi kí Aláàjì Bàbáàsí. Ẹ bá mi kí baálẹ̀ méjèèjì. Gbogbo ọpátá pọ̀ ní ṣíṣe.